ọjọ́ Monday àjọ wà ní wọ́n bẹ̀rẹ̀ passport lọ́wọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ passport àjọ wà ní. à ń print sticker lọ́wọ́ ni àjọ wà ní. ìgbà yẹn náà ni ìrànlọ́wọ́ wọn á print lọ́wọ́ ni. torí mi bí ẹ̀ mi àti àjọ máa ń wà ní èmi gbọ́gbọ́ kí ni ó ṣe èmi náà kò sẹ́ni tí ó ṣe. ìyá mi sọ́dọ̀ àjọ máa ń wà ní. ojú sọ fún sọ́dọ̀ èkó sọ ẹ̀jẹ̀ bí jẹ́ kọ́ bá mi àná sí kọ́dọ̀ kí lè jù gbà tó àbí bó ṣe pè mí lálẹ́ àlọ́ pé ìsọdí àlọ́kọ́kọ́ jí ní ọmọ pé mọ́bí ọmọ náà pé jáde ìkú pé gbogbo èèyàn wá pé bóyá jáde wọ́n ní ìdẹ̀jọ́ ní kí lọ́dọ̀ mo tó fọ́ọ̀nù kò tó 30 minutes lọ pé mi láti jẹ́ lọ́ọ̀sì wọ́n ti dá kẹ́míṣà tó fi sọ́dọ̀. ó tó máa ṣe bọ́ sí pẹ̀sì lọ sí mi ni ẹlẹ́mi ló kò sẹ́ni tí kún wọn ò dùn kò sí ẹnì kankan lórí ayé tí kún wọn ò dùn ẹ wo bó ṣe yẹ wọn náà ẹ wò ó náà ẹ wo wọ́n ti tó káwùsùlọ̀ ti tó wọ́n ló ti tó ẹ bẹ́ẹ̀ yẹn.